Yeah, you see this video. I don't want to do this video before, but I got to do it because of people that come into industry, so they will know what they are going to face. And please, maybe you don't produce before or you want to produce movie, I will beg you on one thing. Any money where you know say you know fit avoid to lose, abeg don't carry am come movie industry, because it's a 50-50. O lè ṣe kó jẹ lọ, o dẹ̀ lè ṣe kó má jẹ lọ, ó depend ọwọ́ ẹni tó bá bọ́ sí. Please, before you comment on this video go long because I want to explain a lot of things. And before you comment, before you criticize me, please, I want you to put yourself in my shoe. I do a movie, Asiri Igbeyawo, and I know a lot of people will be comment if you promote part 2. No, I'm not promoting anything. Let me bust your brain. I will not release the part 2. So if I not release the part 2, you will not even have my say over if you promote part 2. I will not release the part 2. If I tell you how much I use shoot Asiri Igbeyawo, you will say na lie. But I'm telling you now the truth. I spent about 10 million naira to shoot Asiri Igbeyawo. But Segun, I always respect you. I will keep respecting you. Only be say I am disappointed in you. I swear to God, I'm sorry to say, I am very disappointed. Other drum because me expected sọ́dọ̀ yín rárá. Nígbà tí a bẹ̀rẹ̀ Asiri Igbeyawo, mo kówó lẹ̀ normal bó ṣe yẹ kí n kówó lẹ̀. A dẹ̀ bẹ̀rẹ̀. Ní location Asiri Igbeyawo yẹn ni mo ti lati kọ́kọ́ ní issue bí káwọn actor má gbowó oúnjẹ. That's not professional. Mo wá wò pé àwọn actor náà bí mi pa tí ìbá ṣe torí tèmi àwọn ti lọ because àwọn ò understand. Èmi náà tó dẹ̀ sojú mi débi pé ọ̀rọ̀ yẹn ó fẹ́ fàjà, mo ṣàfọgbọ́n sí because àgbàlagbà ni yín, Brother Segun. Ẹ dẹ̀ ti ń ṣe fíìmù báyìí, tẹ́ ẹ̀ ti ń ya fíìmù, àwa sì ń wọ pátá lábúlé ni, táwa ti ń wo fíìmù yín. So I give you all those respects. Gbogbo nǹkan tó yẹ kí n react sí, everybody see as they go. Gbogbo nǹkan tó yẹ kí n react sí, because of respect I have for you, I cannot react for it. Mo ṣá ń lo ọgbọ́gbọ́n ni mo fi ń ṣe. Gbogbo actor tí a jọ sọ pé a fẹ́ lò nínú fíìmù yẹn, we don't use them. A lò wọ́n. Okay, di ọjọ́ tí a máa ya iṣẹ́, mo sì ń béèrè, a tún yaṣẹ́ lọ́wọ́, lágbájá ńkọ́, àwọn ń bọ̀, wọ́n fẹ́ dé títí tá ó jẹ́ páwọn ẹlòmíì là ń lò fáwọn sí kọ̀ọ̀kan. That's number 1. Kò ń ṣe ibi tí mo ń lọ nìyẹn. Àti day 2 ni iṣẹ́ ti fẹ́ stop. Owó tó kíní kan o. Bọ̀ kí la rí àtọ̀wò láti lò nínú iṣẹ́ yìí yàtọ̀ sí Òkèlè, Babati, Yẹmí Ẹlẹ́sọ̀. Gbogbo àwọn Yẹmí Ẹlẹ́sọ̀ yẹn èèyàn mi ni wọ́n. Wọn ò gbowó lọ́wọ́ mi, èmi ni mo pè wọ́n. Ìjẹ̀ṣà, èmi ni mo pè é. Bàbá Aládìyẹ, lẹ́yìn owó mọ́tò àwọn yẹn tí mo ṣọ́ọ̀tì, Yẹmí Ẹlẹ́sọ̀ kò gbowó mọ́tò lọ́wọ́ mi. Lẹ́yìn pé mo kàn sanwó hòtẹ́ẹ̀lì wọn tán sùn. Mo ṣá débi wípé iṣẹ́ yẹn fẹ́ stop. Wọ́n wá ṣẹ̀ṣẹ̀ ń béèrè owó sí i, wọ́n wá ṣẹ̀ṣẹ̀ ń sanwó sí i, débi pé owó yẹn wá jẹ́
8 million tó jẹ́ tó bọ́ sí tó jẹ́ pé àwa fẹ́ bí a ṣe one location everybody ló understand the same bẹ́ẹ̀ là ń béèrè editor even manager mi ọ̀rọ̀ ẹ̀ fẹ́ di àṣejù débi pọ̀rọ̀ yẹn fẹ́ díjà pé where is editor day 3 editor never dey location mo dẹ̀ sọ fún yín pé mo fẹ́ tètè release iṣẹ́ yìí day 3 editor ti dey location where is editor ń bọ̀ ó lọ gbàgbàṣẹ́ kan ni ó ń bọ̀ ní day 1 wọ́n ló ń bọ̀ ó ń bọ̀ ní day 2 ó ń bọ̀ ní day 3 a lò 6 days títí day 6 lẹ́dítọ̀ tó dé oko editor kí ló ṣẹlẹ̀ nǹkan kan báyẹn editor ó lọ àti gbà pé àti yàṣẹ́ tán 2 weeks a máa release iṣẹ́ ó kù ọ̀la ọ̀sẹ̀ kan mo sáà ní kí manager gba nọ́mbà editor yẹn manager gba nọ́mbà editor ó wá ń pe editor yẹn èmi náà mo gba nọ́mbà ẹ̀ lọ́wọ́ manager mo ń pè editor kí ló ń ṣẹlẹ̀ báwo ni iṣẹ́ ó ní iṣẹ́ ń lọ títí ó wá kù ọ̀la mo á sọ fún pé mo ń bọ̀ wá sábẹ́kúta lọ́la mo fẹ́ wá fojú mi rí iṣẹ́ yẹn màá lè mọ déètì tá a fẹ́ choose láti release iṣẹ́ ibẹ̀ yẹn lẹ́dítọ̀ ṣẹ̀ṣẹ̀ ti jẹ́wọ́ fún mi pé òun ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ what o tí bẹ̀rẹ̀ iṣẹ́ how kí ló ṣẹlẹ̀ bàbá ní pé kò tí side drive lọ́wọ́ òun pé kódà òun pe bọ̀dá Ṣẹ́gun láti bíi 4 days gbé kọ́ òun báwo ni hard drive ò tí ra fún ẹ ní hard drive ó ní kódà òun fẹ́ lọ kó memory card fún wọn tí iṣẹ́ wà nù ẹ̀ mo ní memory card ní iṣẹ́ mi sì wà nù ẹ̀ níṣẹ́ tí mo ná bíi 10 million sí inú memory card ló sì wà àgbèsè dé kódà ẹni tó ní kámẹ́rà ó wá já ní ṣọ́ọ̀bù lánàá tó fẹ́ kó memory card lọ ló ń sọ pé láíláí kò lè kó lọ pé iṣẹ́ tó wà nù ẹ̀ torí pé tán bá fi lè kó lọ báyẹn a máa delete iṣẹ́ yẹn dànù kan tó fi yàṣẹ́ mi ibi ẹ̀rù ti bà mí nìyẹn mo bá pè kí ló ṣẹlẹ̀ mo pe pm bọ̀dá Ṣẹ́gun kí ló ṣẹlẹ̀ editor ní òun ò tí mo pe bọ̀dá Ṣẹ́gun ò gbé kọ́ mo pe pm editor ní ò tí sí hard drive lọ́wọ́ òun gbogbo owó kínní mo ti san wọn ò mọ pm ọmọ tán lè sọ to God maybe mo need láti tún ṣe the another 250,000 fún editor láti ra hard drive gbogbo owó tí mo ti san tẹ́lẹ̀ editor jọ tètè bá mi bẹ̀rẹ̀ iṣẹ́ ó dídí ọ̀sẹ̀ méjì láti waste báyìí ó yá kíní tán máa ń yọ BTS àwọn tán máa ń pe BTS pẹ̀lú owó tí mo san ẹ pe BTS sí location bẹ́ẹ̀ ni mò ń béèrè BTS ń bọ̀ lónìí BTS ń bọ̀ lọ́la ìgbà tó di last day ni mo ṣẹ̀ṣẹ̀ pé BTS mi fúnra mi lábẹ́kúta pé báwo la ṣe máa yàṣẹ́ táàní rí picture kankan posti nígbà tí mo ti rí pé bí gbogbo ẹ̀ ṣe ń lọ ni mo ṣẹ̀ṣẹ̀ fún BTS ní another money lọ́wọ́ ara mi ní gbogbo owó tí mo ti san fún yín editor jọ gbà mí báwo ló ṣe fẹ́ ṣe jọmọ́ báyé mi jẹ́ báwo ló ṣe lè sáré bá mi edit iṣẹ́ ìfàtúà àti waste ọ̀sẹ̀ méjì editor náà ò lè edit iṣẹ́ kí ló ṣẹlẹ̀ ó lóun ò tí ì gbowó wọ́n è fún ẹ ní owó ṣé ń bá mi sírú ẹ o mo ní láti tún sẹ́ndì owó 150k fún editor lọ́wọ́ ara mi pé tí sẹ́yìn tó bá ti edit ẹ̀ tán máa balance mo tún ní láti sẹ́ndì 150,000 sẹ́dítọ̀ editor tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo location tá a ti bẹ̀rẹ̀ tó jẹ́ wípé ó yẹ kí editor wà ní location bá ń ṣe ń ya iṣẹ́ kó máa edit kó lè fún wa ní clip tá a tẹ̀ kọ́kọ́ máa post láti fi polówó mi rí gbogbo yẹn láìsí pé mi ò sanwó bó ṣe yẹ kí n sanwó láìsí pé mo jẹ yín lówó gbogbo àwọn actor tá a jọ sọ wípé a fẹ́ lò àárí wọn mi rí wọn ń bẹ̀ mi ìdẹ̀ tún fi yẹn mi fi ṣèbínú mi tún bá yín jà ẹ sáré pé
sẹ́ǹtì ń wo bọ́rọ̀ owó ṣe tó tẹ́ mi lọ gbogbo àwọn actor tó wá lọ́dọ̀ mi àwọn inú owó tí mo fún wọn kọ́ náà ti ṣe o èmi ní hòtẹ́ẹ̀lì oúnjẹ ọ̀dọ̀ mi ni mo ti ń sọ ìyẹn àtà. Now mo wá pe bọ̀dá Ṣẹ́gun pé mo fẹ́ ṣe premier as director ẹ̀dẹ̀ ní òkè pé kò sí wàhálà pé ẹ máa pè mí padà pé ìjọ wo mo ní Sunday òkè. Ṣẹ́gun di èní ẹ pè mí ẹ wá sí premier yẹn a ṣe premier tán ẹ pè mí ẹ tí ẹ béèrè pé àfà báwo ló ṣe ń lọ ṣé bá ṣe ń ṣe ní industry lélẹ̀ ẹ dẹ̀ máa ní kéèyàn máa sọ̀rọ̀ ọ́ ádàbùn pé èèyàn kọlù èèyàn out a ṣe premier tán nígbà tá à ń ya iṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀gbọ́n mi kan wá bẹ́ẹ̀ ó máa ń ta ilẹ̀ tó bá jẹ́ pé mo hùwà burúkú sí yín ni tí mo fi dìsáàfù gbogbo ilé ẹ̀gbọ́n mi yẹn tún bi mí pé Lande báwo ni ó ṣe ń lọ mo ní ó ń lọ dáadáa mi sáà ní sọ fún ọ pé kò tẹ́ mi lọ́rùn mo sáà ń fọpọlọ gbé mo ní ó ń lọ dáadáa ẹ̀gbọ́n mi yẹn tún fún yín ní ilẹ̀ 1 plot nígbà tó di ọ̀sẹ̀ kejì tí a parí iṣẹ́ pẹ̀lú bí gbogbo rògbòdìyàn tún ṣe ń ṣẹlẹ̀ lẹ́tún ṣe send message voice note sí mi pé Lande bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ yẹn o wọ́n ti lọ fún mi nílẹ̀ yẹn wọ́n ti fi hàn mí wọ́n dẹ̀ ti fún mi ní receipt lórí iṣẹ́ àṣírí ìgbéyàwó iná ni o wọ́n dẹ̀ ti fún mi receipt ẹ̀gbọ́n mi yẹn dẹ̀ fún mi nílẹ̀ 1 plot ẹjọ́ ṣé burúkú ni mo gbogbo nǹkan tí mò ń ṣe because I don't understand now mo a fẹ́ release iṣẹ́ màá pè yẹn ní gbẹ́kọ̀ àwa fẹ́ release iṣẹ́ mo pe pl pé ó náwọn capsule tó máa kọ tí wọ́n máa kọ gbogbo orúkọ àwọn crew ní ìsáàdá àwọn crew mọ̀ ẹ̀yin ni mo ní kẹ́ ẹ̀ handle gbogbo ẹ̀yin lẹ morúkọ crew kí ẹ fún mi lórúkọ àwọn crew kí n lè kọ sí capsule pé bí sẹ́sẹ̀ máa jáde dop director nkankan di ọ̀la mo pè dìgbà tí mo fẹ́ fi post iṣẹ́ yẹn pm ò rí orúkọ àwọn crew provide fún mi di bí mo ṣe ń sọ yìí díjọ́ tí fíìmù máa jáde ìpolówó tí àwọn èèyàn tán fi máa ń polówó pé fíìmù tiẹ̀ ń bọ̀ lọ́nà ni editor tí ì rí yọ fún mi kí ló fà á ó ní ó ti bọ́ sí rush ọ̀nà ó ti bọ́ sí rush ẹ wá fíìmù yẹn wá jáde tán ó tún wá jáde yàtọ̀ sí òkèlè àti babatí àti jésà kẹmọ́ lè bá mi bọ̀dá Ṣẹ́gun fúnra yín tẹ̀ dírẹ́tì fíìmù yẹn mo wá ń wò pé kí ni mo ṣe fún bọ̀dá yìí kí ni mo ṣe fún yín ṣé mo sẹ̀yìn náà no just understand tí n bá sẹ́yìn gan kò yẹ kó le tó yẹn ẹ tẹ̀ máa pè mí ẹ fi ẹ níbi kan tẹ dúró I don't understand gbogbo àwọn actor tẹ kùlò lọ́dọ̀ yín pátápátá àti crew from A to Z kò sí ẹnì kankan tó fi iṣẹ́ yẹn sí story lásán débi pé máa post ẹ̀ níṣẹ́ tó jẹ́ pé mo san owó fún àwọn crew yín gan lásán ìrò bí wọ́n tiẹ̀ sọ̀rọ̀ ń pa àbá post ẹ̀ tí n bá tiẹ̀ sẹ̀yìn àbíhàn kankan business lélẹ̀ ẹ̀ tẹ̀ máì pé adúrò owó tí bọ̀bọ̀ iná ṣé 10 million sọmọdé owó ni. The reason why I'm making this video àìgbà tá a dẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn kò ń ṣe bá a ṣe sọ lélẹ̀. The reason why I'm making this video torí ìwọ tó ń bọ̀ tó fẹ́ produce movie owó tó bá ti mọ̀ pé o lè lose má jẹ́ kán tán ẹ̀ pé kò fi ya fíìmù o but tó bá ti mọ̀ wípé 50-50 tọ́lọ̀ bá ṣe tó fi 5 million tó fi pa 20 million o mọ̀ pé géènì ẹni tó dẹ̀ fi 5 million tó fi pa 50,000 ó máa ń ṣẹlẹ̀ ní industry dáadáa but brother Ṣẹ́gun I swear to Almighty Allah I respect you a lot but I was so disappointed. I mean believe pé mo deserve really lọ́dọ̀ yín bye.